àwọn ẹlòmíràn ó yẹ kó máa pe ara wọn ní àpọ́stélì, ṣùgbọ́n wọ́n á sì máa rẹra wọn sílẹ̀, wọ́n á máa pera wọn ní ipò tó kéré sí ipò tó yẹ kí wọ́n wà. Nítorí bíbélì sọ fún wa, ó ní ẹni tó bá rẹ ara rẹ̀ sílẹ̀ òun ni a ó gbéga, ẹni tó bá gbé ara rẹ̀ ga òun la máa rẹ̀ sílẹ̀. Mo fi fọ́nrán kan síta láàrin ọ̀sẹ̀ tó kọjá. Fọ́nrán yẹn mo ti lérò pé bí mo ṣe fi síta yẹn Evangelist Noah wọ́n á fara ya pé ẹni tó pera ẹ̀ ní pásítọ̀, ẹni tó pera ẹ̀ ní kìrìsìtẹ́nì, ṣó yẹ kó sọ irú nǹkan báyìí. Nígbà tí mo wá padà ṣe fọ́nrán tí mo jù síta lẹ́yìn ẹ̀, mo ní mo lo bàlágà ni o. Evangelist Noah Ìsìkẹ̀ wọ́n tẹ nǹkan kan sí orí Facebook wọn, ìpè àlàáfíà ni nǹkan tí wọ́n tẹ̀, ìpè ìrọ̀rùn láàrin mùsùlùmí àti àwa kìrìsìtẹ́nì. Àwọn kan wà tí wọ́n ní àǹfààní láti bọ́ wọn aláṣẹ wa sọ̀rọ̀ pé ìwà tí àwọn lágbájá yìí ń hù, ìwà tọ́wọ́n tẹ̀mẹ̀dọ̀ yìí ń hù kò dáa. Ẹni lágbájá báyìí ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ìbà ẹ̀sìn wa jẹ́ láì fún ẹni yẹn ní èsì kankan. Tábáníká wò tàbí tábáníká ṣírò iye ọdún tẹ́nì ti bẹ̀rẹ̀ wàhálà yìí ní ṣe, ó mà ti lé ní 30 ọdún. Ó tún wá ṣe àjọyọ̀, ó ṣe àjọ̀dún wípé òun ti pé iye ọdún báyìí tóun ti ń ba ẹ̀sìn kìrìsìtẹ́nì jẹ́. Ẹrú kan ló máa ń múni gba ẹrú o. Àwa náà ní mùsùlùmí lọ́dọ̀, àwa náà ní àwọn tó gba ẹ̀sìn lọ́dọ̀, a ní àwọn àáfàá lọ́dọ̀ tó jẹ́ wípé ìwà tiwọn ó yàtọ̀ gédégbé sí ìwà tọ̀dọ̀ yín. Ẹ ṣe jẹ́ kó ní kálukú máa ṣe ẹ̀sìn tiẹ̀. Ṣọlọ́run ní kẹ́nì kọ́kọ́ gbèjà òun láàrin gbogbo ẹ̀sìn tó wà. Òfin Nàìjíríà gan kò faramọ́ wípé ká mú ẹnì kankan nípa láti ṣe ẹ̀sìn kan. Àwọn mùsùlùmí ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ rògbòdìyàn yìí lórí ayélujára nípa bíba orúkọ Jésù Kristi, ẹni tí a tẹ̀lé, ẹni tó fi ẹsẹ̀ wa lé ọ̀nà láti máa bàjẹ́, nípa títú bíbélì wa wípé àléébù wà nínú ẹ̀. Ṣùgbọ́n gbà tí Ọlọ́run kó sínú àwọn òjíṣẹ́ Ọlọ́run yìí, ìyẹn ajínrere Noah Ìsìkẹ̀, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tọwọ́ bọ àwọn ibi tó yẹ kó tọwọ́ bọ̀ nínú Kùránì mímọ́ wọn, a rí i pé gbogbo ìwà bẹ̀rẹ̀ sí ní gbára wọn. Àwọn tí wọ́n ń practice àwọn kinní yìí, ṣé nílẹ̀ Yorùbá wa yìí làwọn ènìyàn wà? Ṣé wọ́n jọ mọ kóòtù òjìrè? Tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá wa ìkọ́ ló wà, tó bá jẹ́ pé wọn kì í ṣọmọ kóòtù òjìrè, ìjẹ́ báwọn tó ń ṣe bí wọ́n ṣe ń ṣe yẹn, ṣé a rí àwọn kan láàrin àwọn tí a jọ jẹ́ ọmọ kóòtù òjìrè tí wọ́n fara mọ́ gbogbo ìwà yìí? Nínú fọ́nrán tí mo wá sọ yẹn, mo ní àwọn pásítọ̀, àwọn òjíṣẹ́ Ọlọ́run tí ìwàkiwà tó wà ní ọwọ́ wọn kì í ṣe ọmọ ọkọ o. Ọmọ àlè ni wọ́n jẹ́ ní ẹ̀yìn Jésù Kristi. A jẹ́ wípé ẹ̀yìn Judas Iscariot òun làwọn tó sí, wọn ò sí lẹ́yìn Jésù Kristi tiwa. Torí ọmọ lẹ́yìn Jésù Kristi ó máa kórìíra gbogbo ìwà tí kò tọ́, ó máa kórìíra jàgídíjàgan, ó máa kórìíra wàhálà, ó máa kórìíra ìsọ̀rọ̀ ìbàjẹ́ láwùjọ. Àwọn ẹlẹ́sìn mùsùlùmí pàápàá wọ́n mọ̀ pé a ò lè kọ́kọ́ rí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì kí wọ́n máa sọ̀rọ̀ tako ànábì Muhammad tàbí sọ̀rọ̀ tako Kùránì bí kì í ṣe pé
àwọn kan ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ látinú ẹ̀sìn wọn, ṣùgbọ́n ńgbà tó yẹ pé gbogbo ẹ̀ wá ti rí bó ṣe rí yìí, mo wá fi wá ń pariwo pé ká má jẹ́ kí ìjà ẹ̀sìn kó ṣẹlẹ̀ o, ẹ jẹ́ kájọ wá ìyanjú sí i. Tí àwọn kan níbì kan tí wọ́n bá tiẹ̀ ń hùwà tí kò tọ́ tí kò yẹ, àwa ọmọ Yorùbá lélẹ́yìí, àwa ọmọ kóòtù òjìrì, a gbọ́dọ̀ gbọ́ èdè ara wa yé. Gbogbo nǹkan tá bá ń kà, gbogbo nǹkan tá bá ń rí, a gbọ́dọ̀ jẹ́ kí ọmọlúàbí kó yọ nínú ẹ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà, ibẹ̀ gangan náà ni ẹ já sí. Ẹ bá a pín fọ́nrán yìí, ẹ jẹ́ kó délé, ẹ jẹ́ kó dóko. Mo rí nǹkan kan lórí ayélujára lówùúrọ̀ yìí. Kíní yẹn mú inú mi dùn gan, nítorí irú nǹkan báyìí ni wọ́n gbọ́dọ̀ máa rí tàbí máa bá lọ́wọ́ àwọn onígbàgbọ́. Ṣé ẹ rí nǹkan tó wà lórí evangelist Noah Isike? Ó kọjá bọ́dì tí wọ́n ní. Àwọn kan lanu wọ́n ní kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀, torí pé tẹ́lòmí bá ń sọ̀rọ̀ tàbí tó bá ń hùwà, àwọn kan á máa lanu pé ìjẹ́ ṣé lágbájá báyìí lè sọ̀rọ̀ báyìí tàbí lágbájá báyìí ó lè hùwà báyìí. Lóòótọ́ àwọn nǹkan kan wà tí evangelist Noah Isike tí wọ́n ti ṣe kọjá sẹ́yìn tí mo fi máa ń bẹ́rí fún wọn, ṣùgbọ́n eléyìí tí mo tún wá rí lórí ayélujára yìí ó jẹ́ kí n lè sọ wípé ohun tó wà nínú orí wọn ó kọjá bọ́dì tí wọ́n ní. Àwọn ẹlòmíràn ó yẹ kó máa pe ara wọn ní àpọ́stélì, ṣùgbọ́n wọ́n á sì máa rẹra wọn sílẹ̀, wọ́n á máa pera wọn ní ipò tó kéré sí ipò tó yẹ kí wọ́n wà. Irú àwọn ènìyàn yẹn ló yẹ ká máa pè ní olùmú ìwé mímọ́ ṣẹ, nítorí Bíbélì sọ fún wa, ó ní ẹni tó bá rẹ ara rẹ̀ sílẹ̀ òun ni a ó gbéga, ẹni tó bá gbé ara rẹ̀ ga òun la máa rẹ̀ sílẹ̀. Evangelist Noah Isike wọ́n tẹ nǹkan kan sí orí Facebook wọn, ìpè àlàáfíà ni nǹkan tí wọ́n tẹ̀, ìpè ìrọ̀rùn láàrin mùsùlùmí àti àwa kìrìsìtẹ́nì. Nítòótọ́ mo fi fọ́nrán kan síta láàrin ọ̀sẹ̀ tó kọjá. Fọ́nrán yẹn mo ti lérò pé bí mo ṣe fi síta yẹn, evangelist Noah wọ́n á fara ya wípé ẹni tó pera ẹ̀ ní pásítọ̀, ẹni tó pera ẹ̀ ní kìrìsìtẹ́nì, ṣó yẹ kó sọ irú nǹkan báyìí. Nígbà tí mo wá padà ṣe fọ́nrán tí mo jù síta lẹ́yìn ẹ̀, mo ní mo lo bàlágà ni o, ẹ̀dà ọ̀rọ̀ ni mo lò. Ẹ̀dà ọ̀rọ̀ yẹn ó kò kọ̀ọ̀kan yé evangelist Noah bí mo ṣe lo ẹ̀dà ọ̀rọ̀ yẹn, ṣùgbọ́n gbà tí mo wá ṣàlàyé ọ̀rọ̀ mi, mo lérò pé wọ́n mú díẹ̀ kínkínní lónú ẹ̀. Kí ni àwọn nǹkan tí mo sọ nù ẹ̀ ni pé nílẹ̀ Yorùbá, àwa èèyàn, àwa ẹ̀dá, àwa àwọn tí wọ́n gòkè, wọ́n fẹ́ràn láti máa kọrin, máa jó lọ mò ń wẹ̀ yẹn. Ìjẹ́ tí ọ̀rọ̀ yẹn bá débì kan tó dé góńgó, ṣé àwọn yẹn ṣé wọ́n lè máa dìde mọ́? Ọ̀rọ̀ kejì tí mo sọ nù ẹ̀ ni pé kàkà ká pẹ̀lú ọ̀bọ jáwùrà, kí ló dé tí àwa ìyanjú sí orí ọ̀rọ̀ yìí? Nítòótọ́ àwọn mùsùlùmí ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ rògbòdìyàn yìí lórí ayélujára nípa bíba orúkọ Jésù Kristi, ẹni tí a tẹ̀lé, ẹni tó fi ẹsẹ̀ wa lé ọ̀nà láti máa bàjẹ́, nípa títú Bíbélì wa wípé àléébù wà nínú ẹ̀. Ṣùgbọ́n gbà tí Ọlọ́run kó sínú àwọn òjíṣẹ́ Ọlọ́run yìí, ìyẹn ajínrere Noah Isike, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tọwọ́ bọ àwọn ibi tó yẹ kó tọwọ́ bọ̀ nínú Kùránì mímọ́ wọn, a rí i pé gbogbo ìwà bẹ̀rẹ̀ sí ní gbára wọn. Mo ní ẹ jẹ́ ká má ṣe mọ́, ká yanjú sí gbogbo wàhálà tí ó ń ṣẹlẹ̀ yìí. Lóòótọ́
ni àwọn nǹkan tí ẹ fàyọ nínú Kùránì ipò wà lóòótọ́ ni ó wà tí ẹ̀rí rẹ̀ sì fi hàn, ṣùgbọ́n ó ní nǹkan tó ń bà bọ̀, ó níbi tí ó ń lọ o. ẹlẹ́ẹ̀kejì, àwọn tí wọ́n ń practice àwọn kinní yìí, ṣé nílẹ̀ Yorùbá wa yìí làwọn ènìyàn wà? ṣé wọ́n jọmọ kóòtù òjìrè? tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá wa yìí kọ́ ló wà, tó bá jẹ́ pé wọn kì í ṣọmọ kóòtù òjìrè, ìjẹ́ báwọn tó ń ṣe bí wọ́n ṣe ń ṣe yẹn, ṣé a rí àwọn kan láàrin àwọn tí a jọ jẹ́ ọmọ kóòtù òjìrè tí wọ́n fara mọ́ gbogbo ìwà yìí? nígbà tí mo wá rí nǹkan tí Evangelist Noah tí wọ́n tẹ̀ síta yẹn, inú mi wá dùn wípé a jẹ́ wípé lára àwọn nǹkan díẹ̀ tí mo sọ àti fẹ́ máa mú lò báyìí. àwọn ẹlẹ́sìn mùsùlùmí pàápàá wọ́n mọ̀ pé a ò lè kọ́kọ́ rí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì kí wọ́n máa sọ̀rọ̀ tako ànábì Muhammad tàbí sọ̀rọ̀ tako Kùránì bí kì í ṣe pé àwọn kan ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ látinú ẹ̀sìn wọn. ṣùgbọ́n nígbà tó yẹ pé gbogbo ẹ̀ wá ti rí bó ṣe rí yìí, mo wá fi wá ń pariwo pé ká má jẹ́ kí ìjà ẹ̀sìn kó ṣẹlẹ̀ o. ẹ jẹ́ kájọ wá ìyanjú sí i. tí àwọn kan níbì kan tí wọ́n bá tiẹ̀ ń hùwà tí kò tọ́ tí kò yẹ, àwa ọmọ Yorùbá lélẹ́yìí, àwa ọmọ kóòtù òjìrè, a gbọ́dọ̀ gbọ́ èdè ara wa yé. gbogbo nǹkan tá bá ń kà, gbogbo nǹkan tá bá ń rí, a gbọ́dọ̀ jẹ́ kí ọmọlúàbí kó yọ nínú ẹ̀. nínú fọ́nrán tí mo wá sọ yẹn, mo ní àwọn pásítọ̀, àwọn òjíṣẹ́ Ọlọ́run tí ìwàkiwà tó wà ní ọwọ́ wọn kì í ṣọmọ ọkọ o, ọmọ àlè ni wọ́n jẹ́ ní ẹ̀yìn Jésù Kristi. a jẹ́ wípé ẹ̀yìn Judas Iscariot òun làwọn tó sí, wọn ò sí lẹ́yìn Jésù Kristi tiwa, torí ọmọ lẹ́yìn Jésù Kristi ó máa kórìíra gbogbo ìwà tí kò tọ́, ó máa kórìíra jàgídíjàgan, ó máa kórìíra wàhálà, ó máa kórìíra ìsọ̀rọ̀ ìbàjẹ́ láwùjọ. Evangelist Noah Ezekiel wọ́n pe ìpè ìfẹ́, ohun tí àwọn àgbà kan tí wọn ò lè ṣe. àwọn kan wà tí wọ́n ní àǹfààní láti bọ́ wọn aláṣẹ wa sọ̀rọ̀ pé ìwà tí àwọn lágbájá yìí ń hù, ìwà tọ́wọ́n tẹ̀mẹ̀dò yìí ń hù kò dáa. ẹni lágbájá báyìí ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ìbà ẹ̀sìn wa jẹ́ láì fún ẹni yẹn ní èsì kankan. tábánikà wò tàbí tábánikà ṣírò iye ọdún tẹ́ni ti bẹ̀rẹ̀ wàhálà yìí ní ṣe, ó mà ti lé ní 30 ọdún. ó tún wá ṣe àjọyọ̀, ó ṣe àjọ̀dún wípé òun ti pé iye ọdún báyìí tóun ti ń ba ẹ̀sìn kìrìsìtẹ́nì jẹ́. kọ́ wá bá wa béèrè lọ́wọ́ ẹni yẹn pé ìjẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì kọ̀ọ̀kan ó ba ẹ̀sìn wọn jẹ́ rí kó tó di pé ó dé góńgó àyà wa. ṣé ẹ mọ̀ wípé àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá wọ́n á ní bí a bá lé ajá títí, ajá máa yójú padà sí ìyàn láti bùyàn jẹ o. nígbà tí Ọlọ́run yan àwọn kan nínú àwa ẹlẹ́sìn kìrìsìtẹ́nì yìí láti lè retaliate padà sí àwọn mùsùlùmí yìí, òun ló wá di gbàgbós lórí afẹ́fẹ́ o. ẹ jẹ́ ká tiẹ̀ bí wá lèrè nǹkankan, ṣé èrè wà nínú ká máa ba ẹ̀sìn kan jẹ́ nígbà tí ẹnìkan ti ń kọ́kọ́ ṣe torí pé ẹnìkan rówó nú ẹ̀, ẹnìkejì náà join, ó bẹ̀rẹ̀ sí ní ṣe bóyá pé òun náà rówó ń bẹ̀ bí ẹni alákọ̀ọ́kọ́ ṣe ń ṣe. ìbéèrè tí mo wá fẹ́ béèrè lọ́wọ́ àwa mùsùlùmí òun lélẹ́yìí pé ṣé ẹni lọ́kàn pé gbogbo ayé lè di mùsùlùmí ni? àbí àwa kìrìsìtẹ́nì náà ṣáà ní lọ́kàn pé gbogbo ayé lè di kìrìsìtẹ́nì? mo ń sọ, mo tún sọ, mo ń wí ní gbogbo ìgbà, mo ń wí ní gbogbo ọjọ́ pé Ọlọ́run ló dá ayé àtọ̀run, kò sọ nǹkan tọ́lọ́run ò mọ̀. Ọlọ́run dá iná, Ọlọ́run dá àlùjọ náà,
kó tó dá gbogbo ayé, kó tó dá ènìyàn. Àríkà pé iṣẹ́ ọwọ́ Ọlọ́run la jẹ́ ní ọjọ́ kẹfà, Ọlọ́run sinmi ní ọjọ́ keje. Ṣé ká bá sọ pé Ọlọ́run ò mọ nǹkan tó ń ṣe? Àwọn àgbàlagbà kan nílẹ̀ Yorùbá wọ́n á ní béèyàn bá tún lé títí á kan ayan funfun o. Ẹ̀yin mùsùlùmí lẹ́kọ́kọ́ tún lé o, òun ló jẹ́ kẹ́ẹ̀kan ayan funfun, kì wá ń ṣe gbogbo ẹ̀yin mùsùlùmí, torí ẹrú kan ló máa ń múni gba ẹrú o. Àwa náà ní mùsùlùmí lọ́dọ̀, àwa náà ní àwọn tó gba ẹ̀sìn lọ́dọ̀, a ní àwọn àáfàá lọ́dọ̀ tó jẹ́ wípé ìwà tiwọn ó yàtọ̀ gédégbé sí ìwà tọ̀dọ̀ yín. Ẹ ṣe jẹ́ kó ní kálukú máa ṣe ẹ̀sìn tiẹ̀. Ṣọlọ́run ní kẹ́ni kọ́kọ́ gbèjà òun láàrin gbogbo ẹ̀sìn tó wà. Òfin Nàìjíríà gan kò faramọ́ pé ká mú ẹnì kankan nípa láti ṣe ẹ̀sìn kan. Òfin Nàìjíríà ó sọ wípé kó ní kálukú ṣe ẹ̀sìn tó bá wùn. Mo lè ṣe kìrìsìtẹ́nì lẹ́nìí, bí mo ṣe wà ní kìrìsìtẹ́nì yìí, tó bá wù mí mo lè sọ pé mo fẹ́ lọ máa ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe lọ́la. Tó bá wù mí mo lè sọ pé mo fẹ́ lọ di mùsùlùmí lọ́la. Kò ní kó ní wàhálà nínú. Ẹ jẹ́ kó ní kálukú máa ṣe tiẹ̀. Ẹ má jẹ́ ká ba ẹ̀sìn kan jẹ́ fẹ́ ẹ̀sìn kan. Lágbára Ọlọ́run ọba, ogun ìjà ẹ̀sìn kò ní ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa o. Òkodoro Ọ̀rọ̀ ní mídíà. Ire o.